Okay. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ bàbá mi. Ṣé dáadáa ni? Dáadáa ni. Okay. Ẹ káàárẹ̀. Stand up. Orúkọ mi ni Eniola Olusa. Orúkọ mi ni Eniyi Olusa. Today we'll be reading 1 to 30 in the Yoruba language. And we'll also say what we love about Yoruba class. Ọ̀kan, èjì, ẹ̀ta, ẹ̀rin, àrún, ẹ̀fà, èje, ẹ̀jọ, ẹ̀sán, ẹ̀wá. Ọ̀kànlá, èjìlá, ẹ̀tàlá, ẹ̀rìnlá, ẹ̀jọ̀gún, ẹ̀rìndínlógún, ẹ̀tàdínlógún, èjìdínlógún, ọ̀kàndínlógún, ogún. Ọ̀kànlélógún, èjìlélógún, ẹ̀tàlélógún, ẹ̀rìnlélógún, ẹ̀ẹ́dọ́gbọ̀n, ẹ̀rìndínlọ́gbọ̀n, ẹ̀tàdínlọ́gbọ̀n, èjìdínlọ́gbọ̀n, ọ̀kàndínlọ́gbọ̀n, ọgbọ̀n. Mo fẹ́ràn ìtàn Yorùbá tí wọ́n ń kọ́ wa ní Yorùbá class. Mo sì fẹ́ràn bí olùkọ́ wa Mr. Alabi ṣe ń kọ́ wa. Mo fẹ́ràn bí wọ́n ṣe ń kọ́ wa ní èdè àti àṣà Yorùbá. Ìròyìn ẹ̀fẹ̀. Ẹ káàsán o, ìròyìn kàyéfì lórí dèsí ẹtì gbòyìn láti ilé iṣẹ́ rédíò Ojúnwá lójúrí. Ìyàwó tó ń kú àti tẹ̀síwájú àbúrò ọkọ rẹ̀ tí ó kalẹ̀ bíbá sórí òkè Kilimanjaro nínú òjèjì ní orílẹ̀-èdè Australia 103.3 FM. Orúkọ tèmi ni Aisha Hanafi. Ṣáájú òfin gbogbo ẹbọ kókó inú ìròyìn náà. Àrùn COVID-19 ti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì. Gómìnà àná Osio Baba ti jáwé olúborí. Orlando Owa àti Ayinla Ọmọwúrà Egungun Mogaji ní akọrin níbi àjọ̀dún ọjọ́ tóní. Wàyí o, ẹ wá nǹkan fìdílé kí ẹ bá dùn ìròyìn ẹ̀fẹ̀ náà. Àrùn COVID-19 ti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì. Ògbóǹtarìgì ìlú mọ̀ọ́ká àrùn ní tí a mọ̀ sí COVID-19 ti gúnlẹ̀ lódì ọlọ́jẹ̀jọ́ pípẹ́ látàrí ẹ̀sùn tí ó fi kan ìjọba pé wọ́n ti gbógun gbígbóná tí ó kó nípa rírọ̀ àwọn ènìyàn wọn kí wọ́n gba abẹ́rẹ́ àjẹsára. Ààrẹ náà sọ wípé tí a bá ti fi àkàrí ìṣù hàn àlejò ilé títọ́ lọ ní o. Ó wá sọ wípé wàyí owó kàkà kí ẹkú máa jẹ ṣẹ̀ṣẹ̀ àfiṣe àwádànù ni. Gómìnà àná Osio Baba ti jáwé olúborí. Ó kú oríire ní àwọn kan pariwo kí gómìnà náà. Nígbà tí àwọn kan ṣe àtakò rẹ̀. Èyí ṣẹlẹ̀ níbi ìdíje tálọ́pù rẹwà jù ní àgbáyé tí ó wáyé ní ìlú Atlanta, Georgia ní orílẹ̀-èdè UK tí a mọ̀ sí Ujesa Kingdom. Nígbà tí wọ́n kéde Osio Baba gẹ́gẹ́ bí ẹni tí ó yege jùlọ ní arákùnrin Victor Arente tako àbájáde ìfẹsẹ̀wọnsẹ̀ náà pé ìyàjẹ́ pátápátá bá ní. Ó pe ohun lóhun pegede jùlọ wípé tí wọ́n bá ń pe bẹ́dọ̀bẹ́dọ̀ kò yẹ ẹyẹ àkọ́kọ́ láti yọjú. Orlando Owa àti Ayinla Ọmọwúrà Egungun Mogaji ní akọrin níbi àjọ̀dún ọjọ́ tóní. Ẹgbẹ́ àpapọ̀ ọmọ Yorùbá ní ìpínlẹ̀ Victoria ní orílẹ̀-èdè Australia ti fi yé wa wípé Orlando Owa àti Ayinla Ọmọwúrà Egungun Mogaji tí wọ́n jẹ́ gbajúgbajà olórin ní akọrin níbi àjọ̀dún ọdún yìí tí a ń ṣe lọ́wọ́lọ́wọ́. Ìròyìn kàyéfì fi yé wa wípé àwọn tí a bá wọn bẹ̀rẹ̀ ní Michael Jackson, Aruna Ìṣọ̀ra nígbà tí Kenny G àbáwọn kò fẹ́rẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn yìí ti fi yé wa, ọ̀kan nínú àwọn adarí ẹgbẹ́ ọmọ Yorùbá náà
lónìí àlá tí òun lá mọ́jú òní lélẹ́yìí. Kí a tún mú ìròyìn náà wá sí ìparí, ẹ gbọ́ ìkéde wọ̀nyí. Ìforúkọsílẹ̀ fún ètò ẹ̀kọ́ ọdún 2022 sì ń lọ lọ́wọ́ ní ilé ìwé ẹ̀kọ́ èdè Yorùbá ti YHCAV Yoruba Language School. A lè kàn sí àwọn adarí ẹgbẹ́ YHCAV tàbí ìyáàfin Bọ́sẹ̀dé Adétípá fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé. Ó wù ní ká jèrè pé lẹ́nu ṣùgbà ó ń fa ọ̀nà ọ̀fun ní kó jẹ́. Tí a tún máa pàdé orúkọ tèmi ní YHCAV. Ẹ káàsán o. Orúkọ mi ni Ẹ̀bùnolúwa Ọ̀nàdẹ̀mọ́rẹ̀ láti ilé ẹ̀kọ́ Yorùbá. Àkọlé ọ̀rọ̀ mi lónìí ni ọwọ́ ọmọdé kò tó pẹpẹ. Ọwọ́ ọmọdé kò tó pẹpẹ. Tàgbàlagbà kò wó kèrèǹgbè. Ọmọdé òní ní àbá ọ̀la. Iṣẹ́ tí ọmọdé bẹ́ àbá. Kàbá má ṣe kọ̀. Àbá wúlò fún ọmọdé. Ọmọdé wúlò fún àbá. Gbogbo wa lájọ lójúṣe sí ara wa. Ó dàbọ̀. Ẹ káàsán, orúkọ mi ni Ìbùkúnolúwa Ọ̀nàdẹ̀mọ́rẹ̀ láti ilé ẹ̀kọ́ Yorùbá. Àkọlé ìtàn mi lónìí ni ọmọdé tó tẹpá mọ́ṣẹ́. Ọmọdé tó tẹpá mọ́ṣẹ́ á di ẹni ńlá láyé. Ọmọdé tó fojú sí ẹ̀kọ́ lè di dókítà, kí ó di adájọ́, kí ó di ẹni iyì láwùjọ. Ó yẹ ká kọjú mọ́ iṣẹ́ wa. Ẹ ṣé. I enjoy Yoruba class because it teaches me about my culture and community. I enjoy Yoruba class because I can connect with my culture and country. And as a parent, we've chosen to enroll our children in the Yoruba language class because we want them to have their cultural identity, to have a sense of belonging with their parents' heritage and their heritage as Nigerians. Ìbà fọ́ba lọ́jà òní o ìbà Elédùmarè ọba rìnmátẹ̀ ọba kọ́dá ayé elétìlú kára bí ajere ọba tó mú wa rọ́jọ́ òní láyọ̀ òun gangan là ń ṣèbà fún. Ojú gbogbo wa pé ẹsẹ̀ gbogbo wa kò jẹ́ káfẹ́ nìkankan ṣàwátì nínú wa. Despite the ravaging nature of coronavirus pandemic, He has been a faithful God, preserving us all from evils. Gbogbo ẹ̀yin àgbààgbà tí ń bẹ nílẹ̀ yìí a kí yín o. Ewúrẹ́ tó wọlé tí ò kágò ó dẹran àmúso, àgùntàn bọ̀lọ̀jọ̀ tó wọlé tí ò kágò ó dẹran àmúbọ̀rìṣà. Àṣebàtò lórí tẹlẹ́mù ọ̀dẹ̀dẹ̀ wa ò dùn bí. Àkú akitiyan kó lè dára. A gbàdúrà pé a ò ní dẹdun arinlẹ̀. Ewé ńlá wa ò ní rú wẹ́wẹ́. Eléyìí tó ti ń rú wẹ́wẹ́ á tún máa rú ní ńlá sí ni. Without further ado, we want to congratulate all the executive members of this great association, YHCAV, under the leadership of our ever indefatigable President Charles Oguntade. Ẹ kú iṣẹ́ ribiribi tí ẹ ń ṣe. Ẹ kú ìgbélárugẹ èdè àti àṣà Yorùbá. Odùduwà á gbè wá o. Nítorí pé gbogbo igi tẹ́lẹ̀gbèké bá fọwọ́ bà ríro ní ró. Bẹ́ẹ̀ bá ṣe ń ta ni ó máa ro láṣẹ Ọlọ́run ọba. Ìgbà yín tí ń tù wá lára yóò túbọ̀ máa tù wá lára sí jù báyìí lọ ni. Nítorí pé láyé Olúgbọ́n gbogbo ìlú ló tòrò. Láyé Àrẹ̀sà gbogbo ìlú ló máa tòrò minimini. Láyé tiyín náà eku á máa ké bí eku, ọmọ ènìyàn á máa fọ̀n bí ọmọ ènìyàn. A ò màmá nírán ń gbé sọdún bí ò ṣe bí ọmọ. A ò ní gbé sájò.
gẹ́gẹ́ bí ìmọ̀ràn fún yín ìfọwọ́sowọ́pọ̀ ló jà ju ohun gbogbo lọ. Àgbájọ ọwọ́ òun gangan la fi ń sọ̀yà gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń sọ nítorí pé àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dórí. Gẹ́gẹ́ bí diasporic ọmọ Yorùbá in Australia, ẹ jẹ́ kí ìfẹ́ wà láàrin wa nítorí pé ìfẹ́ làkọjá òfin ohun gbogbo, òun gangan ló borí ohun gbogbo. Bákan náà ẹ̀wẹ̀, ẹ jẹ́ ká máa kó àwọn ọmọ wa lédè àti àṣà Yorùbá. Òrìṣà tá a bá tójú ọmọ kéékèèké bọ irú òrìṣà bẹ́ẹ̀ á parun ni. Èdè wa àti àṣà wa kò máa ní parun láéláé, kò ní dọ̀rọ̀ ìtàn. Láti lè mú ìtànkálẹ̀ bá èdè Yorùbá, ilé ìwé ẹ̀kọ́ èdè Yorùbá kan wà tí a mọ̀ sí Yorùbá Language School tí ó jẹ́ ti ẹ̀ka ti YHCAV nílùú Australia. Ìyáàfin Abọ́sẹ̀dé Ayádẹ́tìfá ló ń ṣe kò kárí àlùwàlá ètò ilé ìwé náà. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni wọ́n wà níbẹ̀ tí wọ́n ń dá bí ẹ̀dùn tí wọ́n sì ń rọ̀ bí òwe nínú èdè Yorùbá sísọ. Tí o bá fẹ́ fi orúkọ ọmọ rẹ sílẹ̀, yára kàn sí ẹgbẹ́ YHCAV tàbí kí o rí Ìyáàfin Adétìfá, o ò sì ní kábàámọ̀ nígbẹ̀yìngbẹ́yìn. Ọ̀bẹ ní bẹ́ṣú ìran àtẹ́lẹsẹ̀ wọn abẹ́nàwò. Níwòyí àmọ́dún gbogbo wa la ó máa bẹ. Ọdọọdún làárọ̀ rógbó, ọdún òní jáde kọ́mọ òbí má gorí àtẹ. Ìwòyí ọdún tó ń bọ̀ a ò ní fẹ́ni kankan ṣàwátì nínú wa. Kì í dùn kó pọ̀, wọ́n ní ṣókí báyìí òun gangan lọ́bẹ̀ oge. Lórúkọ gbogbo akẹ́kọ̀ọ́ Yorùbá Language School lábẹ́ olùdarí wa Ìyáàfin Abọ́sẹ̀dé Ayádẹ́tìfá, èmi Túndé ọmọ Àlàbí ló ń kọrin ewì sínú àwo. Ẹ mọ́mọ́ jò wọlé o, ẹ mọ́mọ́ jò wọlé, ẹ mọ́mọ́ jò wọlé o, ẹ mọ́mọ́ jò wọlé, ìṣe wa àṣà wa, ẹ mọ́mọ́ jò wọlé o. Ẹ mọ́mọ́ jò wọlé o, ẹ mọ́mọ́ jò wọlé, ẹ mọ́mọ́ jò wọlé.